المعلم وطبيب كليهما لا ينسى عني إيداهما لم يكرما فاصبر لدائك إن جفوت طبيبه وكنا بجالك إن جفوت معلما أساسا شالسا ipò bí iná wà láàyè ọmọ onígbàjámọ̀ bí wọn ò sí àtúrí ẹni ṣe bí wọ́n ṣọ̀wọ́n a ò gbọ́dọ̀ ṣe wọ́n ó ti yá wọn tó ń lọ́gbọ́n pólùkọ́ ló láṣọmọ yìí olùkọ́ ló lóríkì àwọn tó ti lọ́kàn ló ń kẹwọn àwọn tí ń bẹ láyé dákun ṣàlékún rẹ̀ wọn elégbé lẹ́yìn mi ẹ̀gbọ́n àjídùn sókè káfíkìrún olùkọ́ kárí ayé bóyá ẹ̀kan ni wọ́n nínú ayé ọmọ ẹ̀yìn yìí ni wọ́n ó tọ́ka kẹwọ́n olówó lè gbàgbé orísun wa ò lè gbàgbé wọn àwọn olùkọ́ tọ́ka ìwádìí ọlọ́run kò sẹ̀sán wọn. ẹ̀kan ni wọ́n gbòǹgbò ni wọ́n òpó kan ni wọ́n nínú ayé ọmọ odò wa ò lè gbàgbé orísun wa ò lè gbàgbé wọn àgbẹ̀jì odò mi ò lè gbàgbé orísun mi ò lè gbàgbé wọn àwọn olùkọ́ tọ́ka èmi ṣe kọ́ lọ́hùn tó ṣẹ̀san wọn. ẹ̀kan ni wọ́n nínú ayé ọmọ ẹ̀yìn yìí ni wọ́n ó tọ́ka kẹwọ́n olówó lè gbàgbé orísun wa ò lè gbàgbé wọn àwọn olùkọ́ tọ́ka ìwádìí ọlọ́run kò sẹ̀sán wọn. bísímìlá iṣẹ́ tún ti yá àkànjí mr hbt akọrin tó fakọyọ apèdègbà yìí pẹ̀lú òye táyé kíkú iṣẹ́ ọpọlọ ẹ̀wù ìgbéraga síjọra ẹni lójú èmi ò jẹ́ báwọn wọ̀ mo wà ọ́nbù mi ò fọ́nbù mo tún wá rí láìbù lọ́dọ̀ àwọn ọlọ́pọlọ olólùfẹ́ mi kárí ayé ẹ̀kú ìfẹ́ mi ọ̀rọ̀ yín á dayọ̀ bífẹ́ yín ṣe ń bí lọ síwájú alákọ̀jì tó mú mi yọ̀ ìbànújẹ́ oníjọ́ kan wá títí ayé láwọn máa ṣàjọyọ̀ tóra ògbèrò kó bàjẹ́ fẹ́ni tó ń yọ̀ àṣẹ̀dá òní jẹ́ wá gbé a ó máa kún fayọ̀ rẹpẹtẹ. ẹ̀kan ni wọ́n nínú ayé ọmọ ẹ̀yìn yìí ni wọ́n ó tọ́ka kẹwọ́n olówó lè gbàgbé orísun wa ò lè gbàgbé wọn àwọn olùkọ́ tọ́ka ìwádìí ọlọ́run kò sẹ̀sán wọn. ojú méjì ló ń bímọ ìgbà ojú ló ń tọ́ ọ̀pọ̀ pàtàkì nínú ayé ọmọ láwọn olùkọ́ kò sí n kò lè jẹ́ láyé láì lólùkọ́ kéwú lókè ìwé lóka iṣẹ́ sán ló kọ́ gbogbo ẹ̀ lólùkọ́ atúnṣe bí wọn ò sí láwọn olùkọ́ ẹ ṣé àdúpẹ́ àmọ́ rírì yín kẹ́ ò jáyé wọ́n lọ ṣe bí ká kọ́ mọ̀ kó yàn kó tún yanjú olùkọ́ ló ní sábàbí táṣẹ̀dá kò lé lọ́wọ́ ẹni rí yín fi tilẹ̀ kan a ò wá bínú olùkọ́ ẹni pọ̀n yín lé ò ṣe pé ìyọ́nú ọlọ́run ló fi ń tọrọ lára olùkọ́ kò sóhun tá a lè ṣe tá a lè fi sẹ̀san yín tán fẹ́yìn olùkọ́ gbogbo ìgbà láwọn máa fẹ̀mí ìmoore hàn síran olùkọ́ atúnidásíre àfọ̀nà ọ̀nì asúnibáre lórí kí ẹ̀yin afá ẹ̀yin ọ̀gá ìṣọwọ́ tíṣà ẹ ṣé àdúpẹ́ kọ́lọ́hún tún bọ̀ kẹ́yìn àmọ́ rírì yín ẹ̀yin olùkọ́ wa. ẹ̀kan ni wọ́n nínú ayé ọmọ ẹ̀yìn yìí ni wọ́n ó tọ́ka kẹwọ́n olówó lè gbàgbé orísun wa ò lè gbàgbé wọn àwọn olùkọ́ tọ́ka ìwádìí ọlọ́run kò sẹ̀sán wọn. gbogbo ńlá ló lọ́jọ́ èní olùkọ́ àgbà bàmí Tọ́pẹ́ ọmọ Fálànú onígègé àrà tó ti fẹ́ kọ́ dábìrà láyé ọ̀pọ̀ ẹ̀dá he never relent kò sùúrí níbi kákọ́mọ táyé ọmọ fi ń dá ọmọ àfarabí àfẹnubí a ò lè gbàgbé yín onígègé àrà gíga gíga là ń bọ́jọ́ kẹ́tùbọ̀ máa ga apèdègbà yìí pẹ̀lú òye lọ́gá tiwa ẹni ayé ń fẹ́ tí ò lárùn kan táyé ń fẹ́ ká lónígègé àrà ibi ọ̀rọ̀ yín kù sí pátá jákùnjẹ́ ò dára wọlá òpó orí kẹ́tì túnṣe tán ti jẹ nílá àtọ́rí ọmọ ọlọ́mọ ṣe lọ́mọ kan balẹ̀ pàdánù ìwáyé àtọ́rí àwọn ọmọ yìí ṣe
onígègé ara torí pé èèkàn lẹ jẹ́ nínú ayé wa. Èèkàn ni wọ́n nínú ayé ọmọ, ẹni yìí ni wọ́n ó tọ́ka kẹ́wọ̀n. Ojú wa ò lè gbàgbé, orísun wa ò lè gbàgbé wọn. Àwọn olùkọ́ tó ká ìwà ṣe bọ́lá kó ṣẹ̀san wọn. Happy birthday bá mi Tọ́pẹ́ Fálànà, ìbùkún Ọlọ́run pẹ̀lú àánú kó lékún. Àṣeyí iṣẹ́ mi nínú ọlá ńlá onígègé ara. Happy birthday bá mi Tọ́pẹ́ Fálànà, ìbùkún Ọlọ́run pẹ̀lú àánú kó lékún. Àṣeyí iṣẹ́ mi nínú ọlá ńlá onígègé ara. Àṣeyí iṣẹ́ mi nínú ọlá ńlá onígègé ara. Ogúnjọ́ oṣù kẹwàá náà bó ní gègé ara. Bọ́jú oríṣẹ́ ń lékún kọ́lá máa lékún. Èyí ò ní jẹ́ ṣe pẹ̀kun láṣẹ Ọlọ́run. Ọmọ òní kú mẹ́ lójú ayé òní ṣánkú. Dídùn dídùn nílé olóyin kò má má korò. Ká ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìlírí kì í ṣe pín rẹ̀. Onígègé ara ìwòyí àmọ́dún. Ká tún rọpẹ́ dá onígègé ara. Tọ́pẹ́ Fálànà, we celebrate you. Àṣeyí iṣẹ́ mi nínú ọlá ńlá onígègé ara. TNM Media gbogbo wa ń kí ẹ olùkọ́. Àṣeyí iṣẹ́ mi nínú ọlá ńlá onígègé ara. Gbogbo olùkọ́ àtàkẹ́kọ̀ọ́ gbogbo wa ń yẹ ẹ sí lábẹ́ aláṣẹ Bámíjí Àwé. Àṣeyí iṣẹ́ mi nínú ọlá ńlá onígègé ara. Ẹ̀sán ṣáni ẹ dùn mí lọ́tí ẹ bá dára rẹ̀ sà lọ́tí. Epo gan ni mọ̀dẹ́ fi ń dolúwa rẹ̀. Epo nípìnlẹ̀ ọ̀rọ̀ ìrẹsà. Fìníṣẹ́po ní bára rẹ̀ sà ń bọ́lé òkùnkùn ní ọmọdé lẹ́ra.